Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Ikú lópin ìrìn àjò ẹ̀dá o. Gbogbo ń tọ́ bá rí kọ́ ọ̀dà láyé kọ́ ọjẹ́ láyé wallahi summa billahi alladhi la ilaha illa huwa. Ọjọ́ kan lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ ò ní í ṣe sọ mọ́ tọ́lọ́ wọn gbọ̀rọ̀ yẹn tán yẹn lẹ́nu ẹ̀. Ọjọ́ kan ń bọ̀ tó ọ̀bẹ gbá pátákó ò ní í ṣe gbé mọ́. Ọjọ́ kan sì ń bọ̀ tí Allahu Akbar asọ̀lọ̀ wọ̀ káàkiri ayé ìwọ lọ́ọ̀gẹ̀ gèlè ìwọ lọ́ọ̀gẹ̀ fìlà ìwọ lọ́ọ̀wé gèlè ìwọ náà ló tún gẹ̀ fìlà oríṣiríṣi aṣọ là ń wọ̀ àwọ̀ tànámọ̀ wọ̀ tòní Allahu Akbar. Ikú lòpin ìrìn àjò ẹ̀dá ikú ni ó. Gbogbo wọn tó ń gbọ́ mi náà Allahu Akbar ìwọ náà ṣe gbìyànjú kí ló fẹ́ ṣe pamọ́ sọ́dọ̀ ọba Allah tí kú bá dé tí wọ́n fi ròyìn tiẹ̀ náà pé lágbájá ògbà tí ń bẹ láyé lẹ́sìn Ọlọ́run ni o olùṣe dáadáa ni o ẹ̀já rántí ìtàn kan ó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń gbé òkú kan kọjá lọ òun ṣẹlẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wájà bátí wọ́n tún gbé kejì náà kọjá lọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wájà bátí àwọn sábàl kìrámù wá béèrè pé ya Rasulullah àpèrè òjíṣẹ́ Ọlọ́run wájà bátí àkọ́kọ́ àtẹ̀gẹ́ eléyìí ọ̀mọ̀ yé wa bó la sì máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí o torí ọ̀rọ̀ kan náà méjèèjì òun ṣẹlẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn fọn lésì pé wájà bátí alákọ̀ọ́kọ́ yẹn Allahu Akbar Allahu Akbar ìyẹn ni pé àlùjánnà ti di ọ̀ranyàn fúnra ẹni bẹ́ẹ̀ tó wù gbà tí ń bẹ láyé iṣẹ́ rẹ̀ iṣẹ́ dáadáa náà ní í ṣe o wàláhì kò ṣe jàmbá ẹlẹ́sìn Ọlọ́run ni ọ̀dẹ̀ ń ṣe rere a sì mọ̀ pé olùṣe rere la sọ pé wájà bátí àlùjánnà ti jẹ́ ọ̀ranyàn fúnra ẹni bẹ́ẹ̀ wọ́n ní ya Rasulullah adúpèrè òjíṣẹ́ Ọlọ́run kí lẹ́lẹ́kejì eléyìí ò tó yé wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wájà bátí ẹlẹ́kejì pé eléyìí o dájúdájú iná Ọlọ́run ní ọwọ́ ọjọ́ ń gbé dàlìkì yàmà gbogbo ìgbà tí ń bẹ láyé kò ṣe dáadáa kankan eléyìí á máa jẹ́kọ̀ọ́ pẹ́ẹ́lí kọ̀ọ̀kan tàwa náà pé irú ayé wo là ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí o ikú lòpin ìrìn àjò ẹ̀dá o wàláhì ikú ni wàláhì ikú ni wàláhì ikú ni mo lè fò lókè mo lè fò nsàlẹ̀ mo lè fò lọ́tún mo lè fò lósì gbogbo tó wá ní kọ́ máa fò lọ wàláhì ikú lòpin ìrìn àjò ẹ̀dá. ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi àáfà ọ̀jọ̀gbọ́n kan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kulli shay'in fani illa Allahu baqi ahadu sọ̀mọ́dù la yamutu abada ó ní kullu shay'in fani àfọ ọ̀jọ̀gbọ́n ló mú ọ̀rọ̀ yìí wá pé gbogbo nǹkan ní ọ̀tá o wàláhì lásìm mo ní lélẹ́kọ̀ọ́ mo ní làbújá mo ní UK mo ní USA gbogbo ẹ̀ ní ọ̀tá kò sí kankan tí ò ṣẹ́kù illallahu baqi tẹ́lẹ̀ ohun tí ò máa ṣẹ́kù fẹ́ dà á tí ò máa ṣẹ́kù láíláí òun náà ní kí ni o Allah 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 inú sánmà oní ọ̀sẹ́kù nínú ilẹ̀ oní ọ̀sẹ́kù lórí òkè oní ọ̀sẹ́kù lórí atẹ́gùn oní ọ̀sẹ́kù níbikíbi Ọlọ́run náà ní ọ̀sẹ́kù la yamutu abadan Ọlọ́run ní òní kú láíláí o wàláhì Ọlọ́run ní òní kú ikú tí ń pààyàn Ọlọ́run ó fi kú pa kú náà Ọlọ́run ó pò náà dànù tí yóò ní mímọ́ láíláí ẹ̀yin ọmọ ìyá mi ikú lòpin ìrìn àjò ẹ̀dá ẹ̀dàgbọ́ ẹ̀dá ṣe rere Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ parí ọ̀rọ̀ náà pé àwọn ni antum shuhada'ullahi fil ardi ẹ̀yin náà lolùjẹ́rìí Ọlọ́run lórílẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbà ńlá ayé ẹ̀dá náà ó ṣe rere ẹ̀dá ṣe dáadáa ẹ̀dá rántí ọjọ́ kan ọjọ́ tí wọ́n yí ó kọ́ wá padà ẹ̀dá rántí ọjọ́ kan tí wọ́n ti aṣọ funfun bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa náà lára ẹja rántí ọjọ́ kan tẹ́gbẹ́ àwọn àlejò tá a gbà rí á pàdé wọn nínú sàárè ìjọ́nà lọ́hùn ẹja rántí ọjọ́ kan tẹ́gbẹ́ ilé tí wọ́n kọ́ lóòjọ́ tí wọ́n parí ẹ̀ lóòjọ́ Allahu Akbar àwọn nǹkan mẹ́ta náà ni ọ̀tẹ̀ ló kù dé ti sàárè mọ̀lẹ́bí ọlọ àwọn dúkìá òkú ọlọ yóò á ku ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ nìkan nù sàárè
mọ̀lẹ́bí ọ̀padà mọ̀lẹ́bí ọ̀padà dúkìá náà padà owó Allahu Akbar. Ikú ló pin ìrìn àjò ẹ̀dá o ni Ọlọ́run fi sọ nínú àyá al-Qur'an fún sẹ́lá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Yawma la yanfa'u mal wala banun illa man ata Allah biqalbin salim. Ọlọ́run ní ìrè ó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún gbogbo àwọn àlìhùmọ̀ rẹ̀, sọ fọkùnrin wọn, sọ fóbìnrin, sọ fọmọyéká àgbàlagbà pé ìyàwó máa ọjọ́ kan ń bọ̀ o tí ó dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa láàyà ń fa ùmáàlù, dúkìá wo ò ní wúlò, mọ́tò tá a ní, ẹlikọ́pítà tá a ní, aeroplane tá a ní, àwọn ilẹ̀ tá a ní kẹ́kọ̀ọ́ ò ní wúlò. wala banun, gbogbo àwọn ọmọ tá a bí, ọmọ mi mínísítà, ọmọ mi gọ́fúnà, ọmọ mi ní sínétọ̀, ọmọ mi ní kọmíṣánná, ọmọ mi ní kánsílọ̀, Ọlọ́run ní ò ní wúlò. illa man ata Allah biqalbin salim. Ọlọ́run lẹ́yìn tí ó là ń jọ ń pè jàlè kìámọ̀, òun náà lẹ́nìkan, tá a náà lẹ́ni náà, òun náà lẹ́ni tó lọ bọ́lọ̀ pẹ̀lú kíni o, pẹ̀lú salam ọlọ́bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o, pẹ̀lú kàlàáfíà, ìrun rẹ̀ dá, ẹ̀sìn rẹ̀ dá, ìwà rẹ̀ dá, ìgbésí ayé rẹ̀ dá, ìmọ̀ bá lò pẹ̀lú àwọn òun náà bá Allahu Akbar. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi, ẹ já gbìyànjú láti subscribe sórí péjì yìí, Imam Oluwakemi TV, Imam Oluwakemi TV. Bá jẹ́ ń subscribe sórí ẹ̀ náà, ẹ̀yin ká tún máa tún ṣàlẹ́ náà lọ síwájú pẹ̀lú ògo tọ́lọ́run. Ọlọ́run ò ní dùn wọn ládàá rẹ̀. Gbogbo àwọn òkú ọ̀run apáta Ọlọ́run dákun máa foríjì wọn o, dákun máa gbàgbọ́ wọn, dákun máa sin wọn lọ́mọ àlùjánnà inshallah. àwọn ẹ̀ tá à ń ṣàdúrà fún wọn, àtẹ̀yìn tẹ̀ ń ṣàdúrà dákun já gúnlẹ̀ ayọ̀ ṣe gbọ́ ọlọ́mọ àlùjánnà inshallah. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.